ìgbẹ̀yẹ́jọ́ ọdún àwọn Júù yẹn ń pè yí Pọ́ńtékò ti dé. Gbogbo wọn kóra wọn jọ sí ibi kọ̀ṣó náà. Òjijì ariwo lílá kan kó ọrùn, ìpìpèrí atẹ́gùn líle ń jà. Ariwo náà sì kún gbogbo iná ilé ibi yẹn wọ́n jókòó sí. Àsìkò kọ̀ṣó náà wọ́n rí àwọn ipọ́n yóò wọ ìpè ọ̀wọ́ iná. Wọ́n pínra wọn, a sì balẹ̀ sí erí fún oníkálùkù wọn. Ojú ẹsẹ̀ gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, a sì bẹ̀rẹ̀ sí sọ àwọn èdè òmíràn ìpè ẹ̀mí mímọ́ ń fún wọn sọ sí. Àsìkò náà àwọn Júù yóò jẹ́ ọlọ́ìtọ́ sí Ọlọ́run yóò kó gbogbo orílẹ̀-èdè ayé sì wọ́n ń gbé ìlú Jerúsálẹ́mù fún ìgbàdé kan. Ìgbà yìí wọ́n gbọ́ ariwo náà, wọ́n kóra wọn jọ, wọ́n sì kún fún ìyàlẹ́nu gan. Oníkálùkù wọn sì ń gbọ́ àwọn onígbàgbọ́ yìí wọ́n ń sọ̀rọ̀ inú èdè wọn gangan. Ẹnu sì yà wọ́n gan, wọ́n sì ń sọ fúnra wọn pé rí ẹwọ̀n wọn yẹn ń sọ̀rọ̀ wọ̀nyí, ṣé kò jẹ́ ará ìpínlẹ̀ Gálílì ní gbogbo wọn jẹ́ là? Kódé àtọ́ ń gbọ́ oníkálùkù wọn yìí wọ́n ń sọ̀rọ̀ inú èdè abínibí wọn. A jẹ́ ará Pátì, ará Médì àbí Élámù, à ń gbé Mésòpòtámì, Jùdíà, Kàpádósì, Pọ́ọ̀tì, Ásíà, Fìríjì, Pọ̀nfílì, orílẹ̀-èdè Éjípítì àbí ilẹ̀ Líbíyà, ẹgbẹ́ Sírẹ́nì, a kó ìlú Róòmù. Àwọn kan àríwá jẹ́ ọmọ bíbí Júù, àwọn kan sì di ẹlẹ́sìn Júù. A jẹ́ ará Kérétórì àbí ará Arábíà, àmọ́ oníkálùkù wọn sì ń gbọ́ wọn ni wọ́n ń sọ àwọn ohun lílá yìí Ọlọ́run ṣe inú èdè rẹ̀ gangan. Ẹnu sì yà wọ́n gan, wọn sì mọ ihun yẹn wọ́n máa sọ. Wọ́n sì ń béèrè ọ fúnra wọn pé rí kí lè àwọn ohun yẹn túmọ̀ sí. Àmọ́ àwọn káàrí wọn fún wọn ṣẹ̀sín, à ń sọ pé rí ọtí wáìnì ni wọ́n mọ̀ yó.